الحديث السادس والعشرون حديث لك رندين عن أبي هريرة لا تيودو أبو هريرة رضي الله عنه كي الله وباكو ينسي قال أصبعي ويبي قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ Ọlọ́run ọba kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá ó sọ báyìí wípé kullu sulama minan nasi alayhi sadaqa gbogbo orígun lára ọmọnìyàn ló ní ìpín nínú àṣegbọrẹ kulla yawmin tatlu'u fihi shams ní gbogbo ọjọ́ tí òòrùn bá ti yọ ta'dilu bayna ithnayni sadaqa tí à ń ṣe déédéé láàrin èèyàn méjì àṣegbọrẹ ló jẹ́ وتعين الرجل في دابته فتحمله عليها àti ìmárọ̀mọ́nìyàn lọ́wọ́ lórí nǹkan gùn rẹ̀ àti kí a gbé lé lórí أو ترفع له عليها متاعه صدقة àbí kí a bá gbé ẹrù rẹ̀ lé lórí àṣegbọrẹ ló jẹ́ والكلمة طيبة صدقة àti ọ̀rọ̀ tó dáa àṣegbọrẹ ló jẹ́ وكل خطوة تمشيها إلى الصلاة صدقة àti gbogbo ìgbésẹ̀ léyìí tá a bá gbé láti lọ kírun àṣegbọrẹ ló jẹ́ wàtúmíìtul adha àni tọ̀ríìkì sọ́dàkọ̀ àti ìmáàmú ohun tó lè ṣeni ní sùtà kúrò lójú ọ̀nà àṣegbọrẹ ló jẹ́ rawahul bukhari wa muslim imam bukhari àti muslim ló gbà wá.